Wasiu should not be a king. If anybody is angry tó bá rí mi ní bí Kenimani kí Ọlọ́run bá yé gbogbo ọmọ ẹ̀jẹ̀ láyé kọ́lọ́run bá kó tú gbẹ̀rù ayé ẹ ògo ẹ kó tú dànù gbogbo tí Wasiu ṣe fún mi ní ayé tó ṣe fọ́mọ mi kọ́lọ́run kọjú ìjà àwọn tó ní agbára tó ní ìkà nínú ayé kó kọjú ẹ̀ sí gbogbo ìdílé ẹ kó run ìdílé ẹ kó pa ìdílé rẹ Wasiu Ayinde is an evil person nothing kò sí nǹkan tí àní kó gbowó ayé ìsanwó ẹ̀sẹ̀ kó sọ fún mi pé òun fẹ́ tó bá fún mi lówó I will collect the money pé owó mi tó gbà mo gbà á ṣé ti yé but wọn ò lè kò sí nǹkan tí mo fẹ́ Wasiu I hate him with passion bẹ́ẹ̀ ni ẹlòmíì bí mo dẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí náà people will know mo kàn fẹ́ sọ fún yín ni ṣé rí ní orí mídíà yìí ní bíi 4-3 years ago kí ọba Olúbàdàn tó kú ọba Adétúnjì mi mọ bàbá yẹn face to face tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé ọ̀rọ̀ Wasiu ló jẹ́ kí n dọ́dọ̀ bàbá yẹn kí n má dọ́dọ̀ wọn mọ́ nílùú Ìbàdàn but yẹn kọ́ mo fẹ́ sọ ní ìgbà tí Òbésèré kí bàbá yẹn tó kú Òbésèré fẹ́ gba oyè ó lọ bá bàbá bóyá ó lọ bá bàbá ni o bóyá bàbá pè ni o kó wá gba àgbà kíní kan of Yorùbá land nígbà yẹn ẹ mọ̀ nǹkan tí Wasiu ṣe fún Wasiu dẹ̀ pé kábíyèsí ọba Adétúnjì pé kò gbúdọ̀ fún ní oyè yẹn ó ti kù díẹ̀ wọ́n ti dáṣọ yìí wọ́n ti ṣe gbogbo nǹkan preparation ti lọ simply because ó mọ ọba Adétúnjì òun ló play fún ọba Adétúnjì ní ìgbà tí ọba Adétúnjì gorí ìtẹ́ ó dẹ̀ tún gba hall fún ọba Adétúnjì ó tún fún wọn ní àwọn míì mọ́wó kankan tó ṣàfún wọn ó dẹ̀ gbé wọn lọ sọ́dọ̀ president Bola Ahmed Tinubu bó ṣe sọ but ó dá mi lójú pé òun kọ́ ló máa gbé ọba Adétúnjì lọ sọ́dọ̀ president Bola Ahmed Tinubu because ọba Adétúnjì too has been a promoter in that Lagos Island tó yẹ pé Lagos Island yẹn náà anybody tó bá ti gbé ní Èkó tó jẹ́ nǹkan kan of course ó máa mọ̀ ya lọ́jọ́ Èkó tó dẹ̀ jẹ́ pé màmá wọn president Bola Ahmed Tinubu tó tún wá jẹ́ pé bàbá yẹn náà ó ní gbogbo nǹkan ní ìlú Èkó mẹ́ẹ̀ ìyẹn ọba Adétúnjì do you understand Wasiu Ayinde ńgbà tó kù díẹ̀ kí Wasiu kí Òbésèré kó ṣe kíni kó jẹ oyè yẹn ọmọ Ìbàdàn ni o Wasiu make sure pé oyè dànù ẹnìkan ló wá lọ fún lóyè ní kíkíní yẹn má ṣàdàbí disgrace pátápátá wọn lọ fún Òbésèré ní oyè ní ìlú Èkìtì níbi kan ní Èkìtì ló ti wá lọ gbóyè Wasiu make sure pé oyè dànù ni Wasiu máa ń takò eré onírin gbogbo ìyà tí wọ́n ti fojú mi rí láti ọdún kọ̀ọ̀kan àbí ọdún mélòó mo ti bẹ̀rẹ̀ ní wàhálà yẹn gbogbo èyí tí mo sọ pé màláìka ṣe kékeré ni tí ò bá lọ́wọ́ nínú ẹ̀ ogun yẹn ò lè torí tó eléyìí o gbogbo èyí tí àwọn fámìlì mi ṣe àwọn fámìlì mi wọ́n ti ń gbé ogun tìmí tí wọ́n rí nǹkan kan lè ṣe fún mi tí Wasiu ò bá ní ọwọ́ sí ogun yẹn ò lè lè tó jí sẹ́sẹ̀ o gbogbo nǹkan tí mo ṣe ń sọ lẹ́nu ọjọ́ mẹ́ta gbogbo nǹkan tó wà lọ́wọ́ mi tó ti gbọ̀n sọnù pátápátá Wasiu Ayinde wà ń pẹ́ o ó wá fẹ́ jẹ ọba ẹni bá fi Wasiu jẹ ọba lágbára Èdùmàrè Ọlọ́run máa padà lẹ́yìn yín Wasiu ò gbúdọ̀ jẹ ọba Ìjẹ̀bú èèwọ̀ ni èèwọ̀ ẹni òun ni Wasiu bẹ́ẹ̀ ni ní ọba wáyé jẹ́ sọ kọ̀ọ̀kan fún yín ọmọ òkú ọ̀run wọn kì í fìyà jẹ wọn púpọ̀ bẹ́ẹ̀ yẹn tó bá fìyà jẹ wọn tó sọ̀rọ̀ lẹ́wọ̀n máa fi wọ́n lẹ̀. àtìlẹ̀ mímì ní fatherly care mi ní motherly care and I struggle to be myself and to be somebody. Wasiu bá pàdé èèyàn lọ́nà amólú máa bá tiẹ̀ jẹ́ ni ó wá ló fẹ́ jọba Wasiu kò sí ẹ̀bẹ̀ tó fẹ́ bẹ ẹni tí ìkòkò pa ìyá ẹ̀ jẹ ó ní good thing kankan tó bá ní kí n máa ṣàlàyé àdàbí pé wọ́n ń ba tiẹ̀ jẹ́ tó máa ní pé ó rí ológo ẹ̀ ó fẹ́ máa bàjẹ́ ó fẹ́ ba lórí olóò ṣé olóòfò lèmi ni ìwọ tó èmi rí ṣé agbópa àwọn tí wọ́n pè lólógun ẹ̀ ilẹ̀ mélòó ló rí gbà lọ́wọ́ wọn ilẹ̀ mélòó ni wọ́n rí gbà lọ́wọ́ ẹ̀ ìwọ máa gba nǹkan èèyàn ni wọ́n rí nǹkan kan gbà lọ́wọ́ ẹ̀ tó bá kówó jáde ń sìn bóyá owó terrorism owó bandits owó àwọn nǹkan tẹ́ bá fẹ́ fi ṣe nǹkan burúkú tẹ́ máa personalize gbogbo nǹkan Nàìjíríà láti sọ títí yín láti kò sí owó kọ̀ọ̀kan tó wá tó jó owó àlùbáríkà ó gbúdọ̀ jẹ ọba yẹn torí ọmọ ẹgbẹ́ pàtó ń sọ̀rọ̀ fún ẹgan tí ó kàn tiẹ̀ sọ̀rọ̀ kan bí sóyè àtàwọn kan ló kàn sí kọ̀rọ̀ jáde pé ó tọ́ sí wọn ò parọ́ ọmọ ẹ kì í ṣe rọ́ ṣé orí tó bá jẹ́ pé gbogbo àwọn káwọn yẹn máa lo bad identity kó máa change identity wọn tó yẹ kó favour Nigeria ni we continue but all the people that been changing their identity lying to us they are not having good they don't have good plan for us and anybody changing their identity they don't need to need láti dúró sí good position because they are criminals do you understand ìwọ nìkan ló ní ìmọ̀ ìdílé tó ń ṣe ìgbéjáde sí ó look somehow to pronounce secondly the ìpọ̀tẹ̀mọ́lẹ̀ tó ní o ti jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ti máa ó mọ̀ pé mo moríkì ẹ̀ gbogbo oríkì tó máa ń kiri ẹ̀ dáadáa máa pè ẹ̀ jáde nísìn
màá tún pè jáde nísìnyí oríkì tó máa ń pè rẹ̀ anything téèyàn bá ti pè èèyàn báyìí bá ti da báyìí ló máa pè mọ́ rẹ̀ ìwọ nìkan náà ló sọ pé mo mọ̀ pé ó ti wọ́ ọba níjẹ̀búgbó náà ṣó ti yé owó ọba níjẹ̀búgbó gbé pé because you are desperado kò dẹ̀ ṣe pé tó bá jẹ́ pé you have a good thing for them you no be looking for it bẹ́ẹ̀ ọba all the people looking for this king gan wọn ò ní nǹkan gidi fún àwọn èèyàn because ipò ọba gan wọn lọ ń ṣiṣẹ́ fún ìlú ni ó yẹ kó lọ ṣiṣẹ́ fún ìlú but ní bá ṣe gbé nǹkan wa ní orílẹ̀-èdè Nàìjíríà tó má ti lè obtain in one position or the other anything bá ti jọ government gan you know what they do wọ́n máa bẹ̀rẹ̀ sí ní fi oppress ni wọ́n máa fi jalè máa fi ba yé jẹ́ wá sí òfẹ́ jẹ ọba àbí kí ló sọ ọba Ìjẹ̀bú ṣé o mọ̀ pé níjọ́ yẹn àṣìbá ẹ̀ sọ bí eré ó ní wọ́n ṣe call out nísìnyí pé president Bọ́lá Tinubu àwọn nìkan ni wọ́n sọ pé ọmọ Bọ́lá Tinubu ni ẹ o ọmọ tó bá ti sọ lábẹ́gẹ́ wọn ò gbúdọ̀ fi ẹ jọba èwo ni èyí táwọn èèyàn sọ pé ta ló máa kọrin fẹ́pìsì ta ló máa ṣe kíní kan ìyẹn kọ́ tó dẹ̀ kàn wáyé tó bá wù kó kọrin fún wọn bọ́ tó gbúdọ̀ jọba bó ṣe máa ń takò àwọn ènìyàn nìyẹn ó fi ìyà jẹ ọmọ mi ó fi ìyà jẹ mi ó gba owó mi ó gba tó bá pàdé obìnrin máa ń ba ayé ẹ̀jẹ̀ ni ṣẹ́ni tó ti bá yé obìnrin mẹ́ni obìnrin jẹ́ tó dá wọn jókòó ṣé tó dá wọn jókòó yẹn ṣé òun ló fẹ́ jọba ó qualify fún ìyọba Ìjẹ̀bú yẹn o mi lè sọ tó bá mi tó bá lọ fún ẹ lọ́ba ìgbèríko mi sọ pé rọ́ tó bá fún ẹ lọ́ba Ìjẹ̀bú gbókó ní kó kúrò bẹ́ẹ̀ àbí kó lọ fún ẹ tí wọ́n pé Ìjẹ̀bú Òde náà ó tún ní àwọn ọba kọ̀ọ̀kan bíbí tó máa ṣe ń lọ sọ́nà Ìjẹ̀bú Òde bí àwọn ọba kọ̀ọ̀kan tó wà níbi etí ilé bí àwọn ìsà òkú bẹ́ẹ̀ ó lè lọ jẹ́ ó lè béèrè fọ́ba mi bọ́bá Ìjẹ̀bú Òde is too big for you you are too evil it's not made for you that place is not made for you I'm not from Ìjẹ̀bú Òde but ibẹ̀ yẹn kò ṣe fún ìwọ kò sí ẹnikẹ́ni tó bá ti wo èmi ìkànnì ẹ ò gbúdọ̀ ò lè jẹ́ ọba Ìjẹ̀bú ò lè jẹ́ ọba Àwùjalẹ̀ ò gbúdọ̀ ọba Àwùjalẹ̀ ò kì í ṣe ìkà tó bá jẹ́ ìkà ni wọ́n ìwọ́gun ò ní lè déwájú wọn ìkà ni wọ́n tí ò kì í jẹ́ kí ọmọ ọlọ́mọ dàgbà ò kì í jẹ́ àkà ìmọ̀yọ àwọn ọmọ ọlọ́mọ tẹ̀mí wọn ti bọ́ lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ni ò kì í ṣe èèyàn rere tó gbúdọ̀ jọba tó bá fẹ́ jọba àwọn ọba oríṣiríṣi ló wà bọ̀ kó ṣe ọba tóònù Ìjẹ̀bú yẹn kó ṣe òun kó ṣe òun nígbà tí bàbá Ṣùbòmí yẹn ó kàwé débẹ̀ ní Ṣùbòmí tó ní báǹkì tó wà ní Ìjẹ̀bú yẹn ó lè láwọn politician tó ń ṣiṣẹ́ fún tó yẹ pé wọ́n ń bẹ̀ láti máa bá wọn rún gbogbo ayé àwọn tó bá ti rò pé target ni wọ́n fún ẹ but ìwọ ló máa kárí ẹ̀ owó bọ́mí ìtumọ̀ rò pé wọ́n bẹ̀ ẹ́ torí pé ìkànnì ẹ̀ tó máa rán níkà tó bá ṣe ìkà wà nú ẹ̀ ni. Òbésèré ó fẹ́ jẹ ọba ní ìlú Ìbàdàn ọmọ Ìbàdàn ni o simply because o tí ìwọ àti ẹ o bìlí pé kò tí ì gbà fún ẹ tó bó ṣe ní kó gbà fún ẹ o ò bọ́yàn wàá máa command wàá jókòó sínú ilé tó gbà tó yẹ pé ẹni tó ní original ilẹ̀ yẹn ẹni tí mo ló kọ́ mi níṣẹ́ yẹn ló ní original ilẹ̀ tó kọ́lé sí yẹn ilẹ̀ tó kọ́lé sí yẹn ẹni tó kọ́ mi níṣẹ́ yẹn tí mo ló kọ́ mi níṣẹ́ yẹn ẹni ẹgbẹ́ ẹgbẹ́ òun ló dínà rárá wálé ilẹ̀ tó kọ́lé sí yẹn. But I don't want to talk about that kò sí nǹkan tó kàn mí ó lè ní ẹ̀ náà àwọn èèyàn kan máa dúró tí àwọn aṣọ pé ò kí ń jalè ṣé mo kúrò ọmọ ipò gba nǹkan lọ́wọ́ mi mo kúrò ọmọ ipò wà nínú àwọn tó ń ṣe àjà you are a bad person you are not qualified to be a king in that Ìjẹ̀bú land. Bẹ́ẹ̀ ni mo sọ tó rọ́mọ ọba ni mí àwọn ipò ọba tòótọ́ kì í ṣe ọba tó kàn ọba ìgbèríko àbáwọn ọba píkà àwọn ọba gbélẹ̀gbé ohun àwọn ọba tó máa sọ pé gbélẹ̀gbé àwọn ọba olè àwọn ọba tí ò ń ṣe ọba original. The king has a reason, he has a meaning. It's in the Bible. Ọba ó wà nínú Bíbélì kò ṣe nǹkan tí ó jẹ́ pé ẹnìkan kan máa dédé ọba is from God. Ọlọ́run ló ordain ọba. Ọlọ́run tó bá ló máa ordain Ọlọ́run kì í ṣe bí ó fẹ́ ṣe é sì ní pé èèyàn ló máa ordain ẹ tó plan ẹ tàbí pé àwa fọ gbogbo tán torí ẹ̀ ní ayé ò ṣe gùn torí ẹ̀ láyé ńgbà tó gbogbo nǹkan tó jẹ gbogbo ìta sọ níjọ́ yẹn pé ó lọ sí ìlú Ìjẹ̀bú ó lọ sọ́yọ́ gbogbo ẹ̀ bàjẹ́ ṣàkúrọ́mọ ẹni ó lọ sí Ọ̀yọ́ gbogbo pa ìyàwó a lè sọ pé bàbá ọba Ọ̀yọ́ pé wọ́n kóbìnrin jọ wọ́n ń fẹ́ wọ́n rán gbogbo wọn ní school but ó dó gbogbo ìyàwó wọn majority lódó yàtọ̀ sáwọn màmá yẹn ìwọ ló fẹ́ jẹ ọba ta ni ìyàwó tó fẹ́ fi jẹ oyè ìyàwó sì ta ni ìyàwó oyè ìkótó ẹ̀kan wà pẹ̀lú yẹn you are a bad person your record is bad is horror. ṣé gbogbo àwọn ọmọ ẹ tó jalè yẹn
gbogbo àwọn ọmọ tó kó sẹ́yìn yẹn kì í ṣe gbogbo méjì kì í ṣe gbogbo wọn kì í ṣe àwọn biological child àwọn ọmọ ògbèrè tó kó sẹ́yìn bíi gàjà àwọn olódùn yẹn àwọn náà lè máa jókòó sórí ìtẹ́ tẹ́ máa da gbogbo ilé ìgbéyàwó onígbéyàwó tẹ́ máa da gbogbo ilé onílérú. The reason why tó kọ́kọ́ fi lọ sí Ìjẹ̀bú Òde láti lọ kọ́ ilé síbẹ̀ òun ní ìgbà tó fẹ́ lọ fún Senate I know this gbà tó fẹ́ lọ fún Senate yẹn so bá lọ síbẹ̀ kó lọ declare onílé kó lọ sí Ìjẹ̀bú wọ́n tó dẹ̀ máa dé Ìjẹ̀bú náà tí ẹ̀ bá ti ṣe dáadáa lẹ́kọ̀ọ́ àbí ó fẹ́ lọ wá lọ lé àbú fẹ́ lọ síbi kan tó fẹ́ lọ tẹ̀dó sí òtún ní débẹ̀ kó kàn bá bẹ̀ jẹ́ ó bá Ìjẹ̀bú jẹ́ náà ṣé tó pàwọn èèyàn ń bẹ̀rù kó má bàa pa wọ́n dànù ó bá ilé jẹ́ ó bá ọ̀nà jẹ́ ó bá Ìjẹ̀bú jẹ́ ó tẹ̀ wọ́n lójúmọ́lẹ̀ cha. I remember one guy tó ti kú Sunday kọ́lọ́n fọ̀rùn kẹ́ ọmọ Ìjẹ̀bú náà ní ọmọ Rẹ́mọ ní ṣá ó sọ story kan níjọ́ kan mi ìfẹ́ sọ ó ti kú sí Wàsíù oyè lásán ni o bóyá Baṣọ̀run àbí kí ni Òbésèré fẹ́ jẹ tó kàn béèrè fún ọlọ́wọ́ Olúbàdàn tó Olúbàdàn ní kó máa bọ̀ ó dẹ̀ tún jọmọ Ìbàdàn ó kọ ní ó yẹ dànù akẹ́nu sí títí lórí social media ń gbà yẹn báyìí ó yẹ dànù ni ó ti sọ pé ó sọ náà nìyẹn nígbà tí kábíyèsí Olúbàdàn náà káwọn èèyàn bá lè mọ̀ pé ọ̀rọ̀ tí ń bá sọ èwo làbúrò máa fọ́ọ̀mù rọ̀ ìgbà tó ń sọ pé tí gúrùpù kan wá tán náà fẹ́ máa pa àwọn arúgbó ní orí social media tí mo ní Lizzy pè ń gbà ẹ̀ lára àwọn representative yẹn ni Lizzy jẹ́ Ìjẹ̀bú Caucus ló máa ń rí lára àwọn tó máa ń hide identity wọn náà tó máa ní wọn identity at the end of everything wọ́n máa fẹ́ máa oppose àwọn tó ní identity àwọn criminal ló máa ń jẹ́ àwọn fugitive àwọn criminal ló máa ń ní double identity àbí tí òkú lè disclose identity wọn bí mo ṣe wà ní Canada ń bí báyìí gbogbo kò sí nǹkan tí mo lè ṣe àbí tí ó bá pẹ́ wọn kàn fẹ́ wò mí níran kò sí tí mo ṣe tí wọ́n rí wọ́n mọ ilé mi gbogbo tí mo fi sílẹ̀ tí wọ́n pẹ́ irọ́ mo pupa they know it ẹ̀yin máa wà ní orílẹ̀-èdè Nàìjíríà gbogbo nǹkan tẹ́ máa fi sílẹ̀ tẹ́ máa kọ irọ́ ló máa bá dé ilé bàbá yín ọ̀tọ̀ ni ilé ìyá yín ọ̀tọ̀ ni nísìnyí wọ́n tó ní pé fìdípọ̀tẹ̀ tó ti ń kọ ọmọ fìdípọ̀tẹ̀ tó ti ń sọ ti pẹ́ tí mú mi ẹ̀ náà tún sọ story ipe pọ̀tẹ̀ yes you know because o ti máa ń sọ fún mọ́mí ẹ̀ ti pẹ́ sódà tó bá di pé bàbá ọba yẹn kábíyèsí wàjà bóyá wọ́n lè sọ pé kó wá sí line láti lè jọba mọ́mí ẹ̀ náà mọ́mí alájà ti bẹ́ẹ̀ sọ story yẹn pé pọ̀tẹ̀ ni o ti wá kìnnìkan ní pé àwọn náà kẹ̀lẹ́ rí pé àwọn wá láti ìlú Péjú àti ẹ̀ mọ̀ pé tòótọ́ ní í sìn pé ókè o ilé Èkìtì ni wọ́n sin àlẹ́ dádì ẹ̀ sí and it's possible abájọ tó fi kò láì fún àwọn ọmọ bastard tí bàbá mi tó ń pera wọn ní ọmọ bàbá mi ẹ̀ tó fi ní kọ́ lọ ta ilé bàbá mi kọ́ lè lọ wú òkú bàbá mi torí pé àmọ́ ibi tó ń sin bàbá tèmi sí inú ilé tiẹ̀ tó kọ́ ni wọ́n sin sí abájọ tó fi dá gbogbo ilé tó fi dọ̀nà rú ó wá ṣe tán wà máa ṣe peace báyìí kò sí peace for you ọba Ìjẹ̀bú yẹn kò ń ṣe fún ìwọ máa kọrin yẹn orí tó ń kọ yẹn ni kò máa kọ lọ ọba Ìjẹ̀bú throne yẹn it's not for you. And again, you are believing that, okay, oh, let me just ask for this over now. Because you don't know maybe king or boya aṣáájú gan tiẹ̀ máa wọlé ẹlẹ́kejì àbí nǹkan kan máa ṣe wọ́n nǹkan kan báyìí. All of you are getting prepared. You're something fishing.